ti gbọ́ títí ìparí oṣù àwọn nǹkan ṣe sí. Aláàjì ẹ tún ti bẹ̀rẹ̀ o Aláàjì ẹ tún ti bẹ̀rẹ̀ ń wá wàhálà mi o tó bá yẹ máa ní mò ń pariwo mi fẹ́ pariwo ìparí oṣù bíi ti báwo ṣe fẹ́ kéde bọ́ ọmọ mi lọ́wọ́ ni. ẹ tó bá bọ́ ọmọ lọ lọ́dún yìí ọdún tí mo ó sì lọ Mẹ́kà àbí kí o tó ti wà láwọn àǹbẹ̀ ni. ọdún tó bọ̀ lọ́hùn lèmi máa tó lọ sí Mẹ́kà àwọn ìyálé mi gbogbo wọn lẹ ti rán lọ sí Mẹ́kà kódà àwọn tí ò bímọ fún yín gan ẹrún wọn Mẹ́kà because mẹ́kà ká fọmọ ṣé ni èmi ni mo bímọ fún yín lẹ́yìn ìyálé mi ìwà ni tèmi kí ni tèmi tí mo bímọ fún yín Aláàjì wàhálà yìí ti ń pọ̀ jọ mímí lọ o àwọn wèrè yẹn náà tó bá wá pè wọ́n ń pọ̀ wọ́n ládùúgbò Aláàjì assalamu alaikum wọ́n máa fẹ́ yín kẹ́ ẹ́ salamu alaikum ẹ̀dẹ̀ jẹ́ kí mi náà sálámà. jẹ́jọ́ jáde gbẹgbẹgbẹ sọ́hún ìtí ò jà ọmọ kan náà nù ara tí ò jà ọmọ kan náà nù tó jẹ́ pé ọmọ sẹ́nu tọ̀tọ̀tọ̀tọ̀ gbogbo tí ọ̀yẹ́kọ́ ọmọ sọ séyàn lè kówó lé olórí ìsìn kọ́ra ọmọ ká kó o ti mọ́ká àdékọ́ ọmọ dàdúgbò o ti lọ́ mọ́ká o ti nílé kiri tó ọmọ jẹ́. alájà àwòrán sí ni ṣé wọ́n rẹ̀ kọ́ ló ń ṣe yìí. èmi alájà àwòrán kò sí wàhálà àti wọ̀rán sí àwọn ẹni bí tẹ̀ ń rán Mẹ́kà àwọn ìyá débi tó yẹ pé tó bá kí wọn ládùúgbò alájà ọ̀rẹ́ sọmọlẹ́kù alájà sọmọlẹ́kù ìwà wọn ò dẹ́dá èmi tí mo jẹ́ wọ̀rán sí yìí mo ń rúkú. yóò ní ọmọ sọ kọsẹ́ tí èkìrun gbogbo wọn ní kírun. wọ́n rú kírun wọn lọ kírun sárùkù tòmí ni wọ́n rúkú tòmí